ẹ rí i pé oríṣiríṣi ìdánilẹ́kọ̀ọ́ ni mo máa ń ṣe lórí ètò láti lè tètè dolóyún àtòrí àwọn ìpèníjà tó máa ń fà á. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ara yàtọ̀ sára gẹ́gẹ́ bí mo ṣe sọ. Gbogbo àìsàn la lè máa fọ́lò oògùn tí wọ́n bá ń kọ́ wa àmọ́ ẹni tó bá ń bẹ lọ́hùn ọmọ ó ń láti ní èèyàn tó máa gáìdì ẹ̀. Confirm ni mò ń sọ fún yín, òun láti ní èèyàn tó máa gáìdì ẹ̀. Irú mo yẹn máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ pé ẹ lọ ṣàgbúgbà ẹ lọ ṣe kíní kan yẹn. Ẹ rí i pé mo sọ láàárọ̀ mo ní tó bá yẹ pé oògùn ẹyọ kan lè wo àìsàn kan ni kò ní nídìí pé oògùn àìsàn tó 10, ó tó 20, ó tó 100, ó tó 1 million. Kódà lọ́dọ̀ àwọn òyìnbó wọn ní ṣe fẹ́ǹsìkì wọn ní ṣe panadol, fẹ́ǹsìkì nìkan láàmú lò. Ṣùgbọ́n torí pé ara yàtọ̀ sára yẹn oògùn ní oríṣiríṣi wé torí pé eléèlè bẹ́lẹ̀ lára mu kéèlè má bẹ́lẹ̀ lára mu. Mo fi advice pé ẹni tí ò bá ní owó tí arsìkì tí ò sí much láti lè ra product wa kó máa lọ lo àwọn nǹkan tá ń ṣèdánilẹ́kọ̀ọ́ lórí yẹn, kó má wàá jẹ́ kó sùn pé òun lo eléyìí kò rí bẹ́ẹ̀ òun ò lè lo mímọ́ àbóhun ti lo mẹ́ta. Ẹ rí pẹ́ lómi ara àwọn èèyàn tó ń pè wá pé kí ni tẹ́kọ̀ wáyé bá ṣe lò lẹ́ẹ̀kan báyìí àdúrà àwọn gbà ni bára ṣe rí nìyẹn. Ṣé o fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ má jẹ́ ń tàn ẹ́. Èmi àì máa kọ́ àwọn èèyàn ní nǹkan lọ torí àwọn èèyàn kan wà wọ́n nígbàgbọ́ sọ́lọ̀ wọ́n á máa lò òun la fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn torí àwọn èèyàn tí ò ní agbára láti ra product wa kó dẹ̀ máa jẹ́ sàdákọ̀ járíyà fún wa. Ó ti yé yín nísìn. Ìwọ tó bá ń bẹ lọ́wọ́ ọmọ lórí èké nínú ìpèníjà tó bá wù kó face lóbìnrin, try kó contact Sheikh Afagba International Limited. Dẹ̀ gbìyànjú gẹ́ẹ̀tì caterpillar wa, gẹ́ẹ̀tì transformer wa, gẹ́ẹ̀tì bulldozer wa. Àwọn ètò tíyàn fi bímọ a ní lóríṣiríṣi tọ́lọ́n fi máa ń fúnyàn lọ́mọ tọ́lọ́n ló ń fúnyàn lọ́mọ. Kọ́lọ́n wọlá pé òun ló ń fún igi ìbẹ́pẹ, igi máńgò lọ́mọ, igi kaṣú. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run ọba fọ́mọ, Ọlọ́run ó bùn yín lọ́mọ. Ẹ WhatsApp wa lórí +27612956389. Kódà kí wọ́n wá gbé nǹkan sínú wúùbù èèyàn, get miracle leaf. Wọ́n gbé nǹkan sínú wúùbù ni wọ́n lọ ń pa ẹyin tó wọnú ovary ni. Àbí pé ọ̀fà wà lára àbí nǹkan kan ẹ get miracle leaf. Ẹ get transformer, caterpillar ni ó mẹ́ẹ̀tì fibroid. Gbogbo àwọn ètò àwọn àrùn tó ń da obìnrin láàmú tí ò kí jẹ́ kó conceive sọ́múróró ni la ní àwọn nǹkan ẹ̀. Ìwọ tó bá lágbára tó bá lówó rà á wà wá máa mọ́nítọ̀ wà máa pè wá mo ti lò orí báyìí la fi ń ra àwọn èèyàn tó ń kọ́mẹ̀ntì tí wọ́n ń dúpẹ́. Gẹ́ẹ̀tì product wa má tọrọ epo lọ́nwági olóńwégbò ó tọrọ mo sọ tó bá dẹ̀ lágbára lọ máa ṣe Ọlọ́run gbé ẹṣẹ kò ń gẹ̀ torí gbogbo nǹkan tá ń filẹ̀ ó legit. Ẹni tó bá tọ́jà erùpẹ̀ agbowó òkúta. Ẹ wọ́n sọ pé lórí +27612956389 ọ̀rọ̀ ìṣítí ńlá ẹ fi ránṣẹ́.